ẹ̀yin èèyàn ẹ wò ó lẹ́yìn tí wọ́n rìlíìsì àwọn tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ní Ògbómọ̀ṣọ́ ṣàgbàgbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn ajínigbé yìí tí wọ́n jí gbé ní ìjọba ìpínlẹ̀ Oríire ọ̀pọ̀lọpọ̀ àṣírí báyìí ló ti ń tú because a ti ń gbọ́ tí àwọn lára àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé wọ́n ti ń sọ̀rọ̀ lára àwọn tíṣà tí òun náà wà nínú ìjínigbé ọ̀hún àwọn náà ti ń sọ̀rọ̀ lóríṣiríṣi kí làwọn àṣírí tó ń tú gangan ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí kó tó di pé mo máa play àwọn fídíò ọ̀hún àwọn tó sọ̀rọ̀ lóríṣiríṣi fún yín ẹ jẹ́ kí n kọ́kọ́ narrate díẹ̀ tàbí kí n explain díẹ̀ lára nǹkan tí àwọn ọmọ yìí sọ. Àkọ́kọ́ nínú ẹ̀ wọ́n ní ìdí tán fi pa maths teacher ìyẹn Mr. Michael pé kì í ṣe pé bóyá ń pa láti fi pàrokò ránṣẹ́ sí ìjọba pé ìdí ni wípé wọ́n nígbà tí wọ́n kọ́kọ́ jí àwọn gbé àwọn ajínigbé yìí sọ fún wọn pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ lo fóònù pé kí gbogbo wọn kí wọ́n sọ̀míìtì fóònù wọn pátápátá. Wọ́n á ṣàlàyé pé ṣùgbọ́n Mr. Michael pé fóònù wà lára ẹ̀ kò sọ̀míìtì fóònù títí ẹ̀ ọ̀kadà orí ọ̀kadà tí wọ́n wá gbé Mr. Michael sí ajínigbé tó wà lẹ́yìn ẹ̀ gangan ló wá discover wípé fóònù wà lára Mr. Michael. Wọ́n ní nǹkan tó bí ọ̀gá àwọn ará ibi nínú nìyẹn pé ṣebí mo ti sọ fún yín pé kí gbogbo yín kẹ́ sọ̀míìtì fóònù wọn kí gbogbo yín kẹ́ sọ̀míìtì fóònù yín pé kí ló dé tí wọ́n ò sọ̀míìtì títí ẹ. Wọ́n ní Mr. Michael wá sọ pé òun ò gbọ́ ni. Wọ́n ní ọ̀gá àwọn ajínigbé wá ní pé ókè tó bá rí bẹ́ẹ̀ pé tóun ò bá fi èèyàn kan jófin nínú yín ẹ̀ ní mọ̀ pé nǹkan tí òun bá ti sọ o pé ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé pé ìdí nìyí gangan tí wọ́n fi kọ́kọ́ pa Mr. Michael. Ìdí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi pa Dikin ni wípé nígbà tí ìjọba àwọn sójà tí wọ́n ti ń súnmọ́ ibẹ̀ níbi táwọn pípì wà táwọn ará bíi ti wá ń kìlọ̀ fáwọn sójà pé ẹ má súnmọ́ bí ẹ má súnmọ́ bí ni wípé wọ́n wá wò pé ó dáa tó bá jẹ́ nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn pé àá máa pa àwọn ará bíi ní díẹ̀díẹ̀ ni wọ́n tún fi pa ìyẹn Dikin. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ báwo ni wọ́n ṣe release àwọn ará bíi gangan. Ẹ mọ̀ awuyewuye ti ń lọ lọ́tún awuyewuye ti ń lọ lọ́sì pé ṣé àwọn sójà wa ṣé wọ́n dojú ìbọn kọ àwọn ti bí ni àbí wọ́n bára wọn jà rárá. Awuyewuye ló ti ń lọ lọ́tún ló ń lọ lọ́sì pé kí ló ṣẹlẹ̀ gangan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti ń béèrè pé tí sójà àbọ́lọ́pàá bá ṣiṣẹ́ níbì kan bí gbogbo bí àwọn tó ń pa bí àwọn sójà ṣe sọ pé àwọn pa àwọn kan àwọn kó èèyàn mẹ́jọ àwọn èèyàn wá ti ń expect wípé ó yẹ kán kó àwọn mẹ́jọ yẹn ẹ mọ̀ pé normally tó bá kó àwọn èèyàn gbà míì wọ́n máa pàréèdì wọn ìgbà míì wà wọ́n lè má jẹ́ kán rojú wọn wọ́n á kọ̀yìn wọn sí kámẹ́rà wọ́n á interview wọn because pé láti fi hàn pé òótọ́ àwọn ẹni yìí o ọ̀daràn pọ́nbélé ni wọ́n pé alára àwọn tó bá kó tó ń pa náà ń bẹ̀ pé nígbà míì ó yẹ kán kó wọn pé wọ́n ṣe ń wọ́ wọn jáde nínú igbó like that. A lot of awuyewuye làwọn èèyàn ṣáà ti ń béèrè lóríṣiríṣi a lot of questions ló ń lọ lọ́kàn àwọn èèyàn ní Nàìjíríà pé kí ló ṣẹlẹ̀ báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́ gangan gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ nínú fídíò yìí ṣáwọn sójà dojú ìbọn kọ wọ́n lóòótọ́ àbí wọn dojú ìbọn kọ wọ́n nítorí pé ìkan nínú àwọn tíṣà yẹn ó ṣàlàyé ó ní lọ́jọ́ tí wọ́n máa release ó ní lẹ́yìn ìgbà tán pa Dikin tán lẹ́yìn ìgbà tán pa Dikin tán ó ní láti ìgbà yẹn ni àwọn ajínigbé yìí ni wọ́n ti ń ṣe dáadáa sáwọn. Now wọ́n tún wá ṣàlàyé síwájú ẹ máa gbọ́ o wọ́n tún ṣàlàyé síwájú ó ní àwọn èèyàn sọ̀rọ̀ pé aṣọ àwọn ọmọ yẹn o àǹkárá náà wọ̀ o native náà wọ̀ pé ṣèbí aṣọ stúdẹ̀ǹtì ló yẹ kán wọ̀ pé bóyá arẹ́njí ni ó ní kò ń ṣarẹ́njí o ó ní lákọ̀ọ́kọ́ ọjọ́ Friday gẹ́gẹ́ bí òfin ìjọba pé aṣọ ilé traditional wear ni àwọn ọmọ máa ń wọ̀ lọ sí school pé aṣọ bí àdìrẹ àǹkárá làwọn ọmọ máa ń wọ̀ lọ sí school lọ́jọ́jọ́ Friday gẹ́gẹ́ bí ìjọba ṣe ṣe òfin pé táwọn èèyàn bá dẹ̀ gbàgbé pé ọjọ́ Friday ni wọ́n jí àwọn ọmọ ìgbé ni wọ́n wá jí àwọn kó pé definitely aṣọ ìbílẹ̀ ìyẹn traditional wear òun làwọn ọmọ wọ̀ wá sí school lọ́jọ́ náà lọ́hùn-ún. wọ́n tó wá ṣàlàyé sí wípé àwọn aṣọ àwọn ọmọ yìí ó mọ́ ó yẹ kó máa rùn ó yẹ kó rí bákan olùkọ́ ẹ̀ tí wá ṣàlàyé síwájú sí wípé
àwọn ará bí yìí tí wọ́n jí wọn gbé wọ́n máa ń bá àwọn ọmọ yẹn fọ aṣọ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé wọ́n máa ń bá àwọn ọmọ yẹn fọ aṣọ ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan pé àwọn táwọn kàn jọkùnrin làwọn rògo lọ́wọ́ àwọn ajínigbé yìí. Ǹjẹ́ báwo náà ṣe ń jẹun gbogbo ẹ̀ náà ni wọ́n ṣàlàyé pé ìgbà míì wà wọ́n á fún wọn ní ráìsì, ìgbà míì wà wọ́n á fún wọn ní ráìsì àti epo nìkan, epo pupa kọ́kàn fi jẹ, pé ọjọ́ kan dẹ̀ wà tí wọ́n pa ọ̀yà tí wọ́n fún wọn sí orí ráìsì tí àwọn jẹ. Pé lóríṣiríṣi nǹkan báyìí ni ó ń ṣẹlẹ̀ nínú igbó ọ̀hún. Mo máa fi fídíò ilẹ̀ tẹ́ máa gbọ́ lẹ́nu àwọn tọ́rọ̀ kàn gangan bí wọ́n ṣe ṣàlàyé. Ǹjẹ́ báwo náà ṣe rìlíìsì wọn? Tíṣà yìí ó ṣàlàyé nínú write-up ẹ̀, ó ní lọ́jọ́ tó máa rìlíìsì àwọn ajínigbé yìí ti sọ fún wọn pé lónìí o a máa rìlíìsì yín o. Ó ní ọ̀tẹ̀ tún béèrè lọ́wọ́ àwọn kan pé ṣáwọn fẹ́ wẹ̀, pé ṣáwọn máa wẹ̀, àwọn sọ pé àwọn ò wẹ̀. Ó wá tún ṣàlàyé nǹkan kan, torí mo fẹ́ ẹ sì máa gbọ́ lẹ́nu wọn, ẹ sì máa gbọ́ àlàyé ọ̀rọ̀ yìí dáadáa. Ó tún wá ṣàlàyé nǹkan kan pé àwọn ajínigbé yìí wọn ò fi àdúrà ṣeré o. Ẹ máa wáyé o pé wọn ò fi àdúrà ṣeré, pé ìrun wákàtí 5 wọn kò já létí o. Pé ṣùgbọ́n tán bá rí i pé àwọn ń jẹnu wúyẹ́ lásán pé àwọn ń gba àdúrà, ó ní wọ́n máa na àwọn, wọn ò fẹ́ káwọn gbàdúrà. Ṣùgbọ́n àwọn ajínigbé yìí ń gba àdúrà ní gbogbo táìmù tí àdúrà bá tó, wọ́n máa gbàdúrà. Pé ṣùgbọ́n tó bá di táìmù táwọn bá fẹ́ wá gbàdúrà, táwọn tó bá kàn discover pé àwọn ń jẹnu wúyẹ́ lásán pé àwọn fẹ́ gbàdúrà, ó ní níṣe náà máa na àwọn, wọn ò gbà wọ́n láyè láti gbàdúrà. Ṣé rí i pé àdúrà ń gbà, àwọn náà mọ̀ pàdúrà ń gbà nìyẹn o. Àwọn náà mọ̀ pàdúrà ń gbà, ibẹ̀ yẹn kọ́ gangan ni àwa ń lọ. So màá wá fi fídíò yìí lẹ̀ fún wa kí gbogbo wa ká wá gbọ́ láti ẹnu ẹni tọ́rọ̀ kàn gangan, àwọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ àti tíṣà tóun náà sọ̀rọ̀ tó ṣe tiẹ̀ ní write-up, tó jẹ́ pé Awíkoko ó translate gbogbo nǹkan tí tíṣà yẹn kọ, wọ́n bá wa translate ẹ̀ sí Yorùbá. Ẹ máa fi fídíò ilẹ̀ ìsìn kẹgbọ́ láti ẹnu Awíkoko bó ṣe kọ write-up tí ẹni yẹn kọ tó kọ jáde. Ẹ máa gbàgbé, ẹ jọ̀ọ́ ẹ bá mi wo ibi tán kọ subscribe sí nísàlẹ̀, ẹ kílìkì lé lórí, ọ̀fẹ́ ní subscription, ọwọ́ yín tẹ̀fín bá tẹ subscribe yẹn, ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, ẹ ò ní fi roko lọ́gbà ẹ̀wọ̀n. Ó yá, ẹ jẹ́ ká wo fídíò ọ̀hún. Àwọn iléeṣẹ́ ológun lò wá lọ́bùn, wọ́n pè wá lọ́bọ lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ oríire àti àwọn olùkọ́ wọn tí wọ́n láwọn rescue. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta, wọ́n jẹ́ kó yé wa wípé àwọn àrẹ́sì àwọn agbésùnmọ̀mí 8, àwọn dẹ̀ neutralize àwọn kan láàrin wọn. Àwa kan wá ní ó lè òní ìjàgbá kọ́ mọ́ ṣe lójú fèrè, ntẹ́nibọ̀dì bá fẹ́ sọ ló máa sọ. Àwọn tí wọ́n neutralize àrókù wọn, àwọn tí wọ́n arrest àárí wọn. Ṣùgbọ́n lo and behold, a máa gbọ́rọ̀ lẹ́nu kan nínú àwọn tíṣà yẹn. Ó ṣàlàyé bí ṣe kú bọ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Àlàyé tí iléeṣẹ́ ológun ò lè sọ fún wa. Káàkiri iléeṣẹ́ ológun pọ́n kú iṣẹ́ takuntakun, ṣùgbọ́n wọ́n fẹ́ gboríyìn nǹkan tí wọn ò ṣe. Yes, kí lóríyìn tí wọn ò ṣe tí wọ́n fẹ́ gbà ni pé àwọn dáná ìbọn yá wọn tí táwọn lọ gba àwọn èèyàn yìí lọ́wọ́ wọn. Meanwhile, tẹ́ ẹ bá gbàgbé nínú ọ̀rọ̀ tí mo sọ sẹ́yìn, bí àwọn èèyàn sọ wípé kò sí kankan nínú àwọn ajínigbé yìí lọ́dọ̀ àwọn ńgbà tí iléeṣẹ́ ológun dé. Torí pé ọ̀tọ̀ làkáǹtì ní táwọn iléeṣẹ́ ológun sọ fún wa, àkáǹtì tí wọ́n sọ fún wa tí wọ́n fẹ́ ká gbàgbọ́ ó ní wípé àwọn jàgbá àwọn èèyàn yìí ni lọ́wọ́ àwọn ajínigbé. Now, àwọn iléeṣẹ́ ológun gan ò débi tí àwọn ajínigbé yìí wà. Àwọn ajínigbé ló kàn tọ́ka ojú ọ̀nà táwọn èèyàn yẹn máa gbà tí wọ́n ti rá wọn sọ́jà. So a kàn nílò àfọ̀mọ́ kékeré. Èmi personally wọ́n sọ pé iléeṣẹ́ ológun parọ́, ṣùgbọ́n kí wọ́n jẹ́ ká rí footage àwọn tí wọ́n pa. Wọ́n láwọn ti gé gbogbo yẹn dé, gbogbo ọ̀nà tó lè jẹ́ exit route
route làwọn ti dí ṣùgbọ́n tó bá rí gbòyàn bó ṣe pọ̀ tó yọ mọ̀ pé kò ṣeé gédé tẹ bá dúró sójú títì sáwọn yẹn wá gọ̀ wọ́n àgbà títì kọjá nínú igbó náà máa gbàbọ́ sínú igbó náà gbogbo èèyàn kọ́ ni ó gọ̀ ẹ ń bá mọ sí jẹ yọ mọ kó ojú ẹ yọ àwọn tí wọ́n ń jìyàn gbé sínú igbó wọ́n ti mọ kọ̀rọ̀kọ́ ń dunú igbó yẹn ibi tọ́já ibi tán lè gbà já tí kúrú bá fẹ́ tẹ̀yìn ní fàǹfà. So now a gbọ́dọ̀ lẹ́nu kan nu wọn yọ̀dẹ̀ tó wù mí ká tó gbọ́dọ̀ lẹ́nu student kan láàrin wọn náà ó wà very very absurd so to say a dẹ̀ máa gbọ́dọ̀ lẹ́nu kan náà àwọn teacher yẹn tí wọ́n release wọ́n ní wọ́n release àwọn ni wọ́n rescue àwọn. ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi nítorí pé kò sí ọkọ mi nínú wọn. ẹ̀bẹ̀ tí mo wá ń bẹ ìjọba ni pé kí wọ́n jọ kí wọ́n dákun kí wọ́n release ọkọ mi fún mi. ó ní ọmọ mẹ́ta tó fi sílẹ̀ sáyé lọ. now okú ọkọ woman yìí tó ń béèrè ǹjẹ́ àwọn sọ́jà gbé bọ̀ ǹjẹ́ wọ́n rí tán bá rí ṣé yóò ṣe é gbé ǹjẹ́ àwọn sọ́jà gan débẹ̀ sán padà débẹ̀. now ẹ wá gbọ́ nǹkan tí Mr. Sakios máa play ọ̀rọ̀ Mr. Sakios gangan bó ẹ gbọ́ nǹkan tí Mr. Sakios ṣàlàyé Mr. Dọ̀tun Ọ̀dẹ́rìndé ló sọ ó ní this is too sad to hear. àwọn security agent ò ní fẹ́ kí irú information báyìí ó jáde. These are what Mr. Sakios Olatunde said about the kidnapping that happened to them on May 15, 2026. He talked about what really caused pípa tí wọ́n pa both Mr. Michael Oyedokun and Dikin John Olaleye. Àwọn ajínigbé said Mr. Michael Oyedokun. Now, ìdí tán fi láwọn pa Mr. Michael Oyedokun, ìyẹn vice principal yẹn, ó ní pé wọ́n ló disobey àwọn. One, nígbà tí wọ́n kọ́kọ́ lọ jí wọn gbé, tán kọ́ lọ kó wọn. Wọ́n ní wọ́n sọ fún gbogbo àwọn pé fóònù ọwọ́ àwọn káwọn dájọ́. So Mr. Michael ló release fóònù tiẹ̀. Ṣé mọ̀ pé ọ̀kadà náà padà fi gbé wọn? Ìkànnì àwọn ajínigbé tán jọ wà lórí ọ̀kadà ló discover pé fóònù wà lápò wọn. Ìyẹn ló tú wọn fó náà fi wò pé báwọn ò bá pa kò ní jẹ́ ẹ̀kọ́ fẹ́lòmíì. Okay. Ajinigbe said Mr. Michael Oyedokun disobeyed them. They said Oku because he disobeyed their order. That day, when we reached the forest, they told us to drop all our phones. We did so, but we didn't know that Mr. Michael Oyedokun didn't drop his own. Ìkànnì àwọn ajínigbé who was sitting with him on the motorcycle discovered a phone in his pocket and he began to question him. The teacher said he didn't hear when they said that. Ìyẹn ni pé òun ọ̀gbọ́n gbà tí wọ́n sọ pé káwọn máa dá fóònù ọwọ́ àwọn kalẹ̀. Immediately, àwọn ajínigbé àwọn onísùnmọ̀mí slapped him. Wọ́n fọ́ etí ẹ̀. And when their commander heard, he took it up and he was furious. They have two commanders, a general commander and a camp commander. General commander said, and I quote, tí mi ò bá pa ẹnì kankan, tí n bá pa ẹnì kankan, mo gbọ́dọ̀ pa ọkùnrin yìí torí pé kò tẹ̀lé àṣẹ mi àtòfin mi. The following day, Mr. Michael Oyedokun wọ́n dú lọ́rùn. He was shouting as they were dragging him away. Wọ́n pa kìí ṣe pọ́n pa wọ́n lójú àwọn ọmọ yẹn, wọ́n pa wọ́n lójú àwọn olùkọ́ wọn tó kù. Wọ́n á kàn wọ́ kúrò, wọ́n á wọ́ lọ síbi kan tòsí, ariwo lásán náà kàn máa gbọ́. He was shouting as they were dragging him away. He was begging and his noise was so loud, but later, no more noise. Ń gbọ́ jẹ́ pé àwọn ọkùnrin tó kókó à ń bẹ̀, wọ́n dè wọ́n lọ́wọ́, wọ́n dè wọ́n lẹ́sẹ̀, wọ́n dẹ̀ faṣọ dè wọ́n lójú, wọ́n mọ nǹkan kan tó ń lọ tí wọ́n. Ìyà kékeré kọ́ ló jẹ wọ́n bẹ̀ yẹn o, Ọlọ́run ló mọ̀. No more voice. One ajínigbé in his age of 17 or 18 came later. Ọmọ kékeré làwọn lọ̀pọ̀ nù wọn. Came later, he was dancing and singing to celebrate the coup of the teacher. Mr. John Olaleye, wọ́n pa o ní June 7. Ìdí tán they pa because they said they have warned that military men should not move closer. Nítorí pé àwọn ológun wọ́n ti ń súnmọ́dọ̀ wọn ló jẹ́ kán dẹ̀mí ọmọ ọlọ́mọ légbodò. They didn't pa in our presence. They came to take them away and go to another place to carry out the evil act. We were only hearing their noises. They have a tent where they kept us. We were chained and they handcuffed our hands for the whole 56 days. They blindfolded our eyes, and anytime we wanted to pee or defecate, we would beg them. Wọ́n bá fẹ́ gbọ̀nsẹ̀, àbọ̀n bá fẹ́ tọ̀, wọ́n ẹ̀sẹ̀ mọ́ bẹ̀ wọ́n ní kán jọ kán já wọn lọ gbọ̀nsẹ̀. They changed locations. We didn't stay in one place, though throughout the 56 days. Sometimes they will eat us with a gun. We used to suffer for any crime those little children committed. Bọ́n ọmọ yẹn bá ti sunkún, àbọ̀n bá ti ṣe nǹkan, àwọn ọkùnrin yẹn náà máa fìyà rẹ̀ jẹ. When it is time for them to pray, they didn't joke with it. They prayed
a lot and recited Quran, they would never miss their prayers. And when it is time to recite Quran, they would never miss it. The Ajinigbe said they didn't want money, but they wanted their people who were arrested to be freed. That was their demand. We men suffered a lot. They should not see us praying. They should not see us praying. Anytime they notice we were praying, they will beat hell out of us. They said they didn't want us to pray or call Jesus. When he was asked how they were saved, he said that the Ajinigbe willingly released them. Ibi tí mo ń lọ gangan nìyẹn. Iléeṣẹ́ ológun mú alọ́bọ̀. Wọ́n ṣiṣẹ́ o, no doubt about that. Akitiyan wọn ló jẹ́ kára àwọn èèyàn yìí o. Ṣùgbọ́n kò sí ìjà láàrin àwọn àtàwọn ajínigbé yìí. Ìdúnàdúrà ló wáyé láàrin wọn. Mi ò gba nǹkan tí Colonel kí lorúkọ Colonel yẹn sọ tí wọ́n ní bóyá wọ́n sanwó fún wọn, mi ìgbà yẹn gbọ́. Ṣùgbọ́n negotiation wà. Àwọn security agents láwọn ti arrest àwọn family wọn. Wọ́n á fi family wọn hàn wọ́n. Okay, ìyá yín rèé o, ìyàwó yín rèé o, ọmọ yín rèé o. Àwọn èèyàn tó wà lọ́dọ̀ yín ẹ fi wọ́n lẹ̀, àwa náà fa àwọn èèyàn yín lẹ̀. Àbí ṣe lè sọ lókù sọ fún wa pé àwọn ìyàwó àtàwọn ọmọ wọn sì wà lọ́dọ̀ wọn dì sìn. Okay, so wọ́n release wọn kí wọ́n máa lọ, wọ́n júwe ọ̀nà tí wọ́n gbà tán fi máa rá wọn sọ́jà ni. N tó gbé mi wá tí mo wá proof gangan nìyẹn. So because iléeṣẹ́ ológun ò ṣàlàyé into details fún wa, àárí footage àwọn agbésùnmọ̀mí tí wọ́n láwọn pa tán bá sọ pé neutralize àwọn ọ̀daràn, that is wọ́n ti pa wọ́n. Ó yẹ ká rí footage ẹ̀ pé okay o, àwọn tá a pa lélẹ̀ o, àwọn tọ́wọ́ bà lélẹ̀ o, gbà tán fẹ́ máa sá lọ nìbọn belẹ̀ o, ọ̀nà ibi tí kan ti sá lọ lélẹ̀ o, ibi tí kan ti yìnbọn lélẹ̀ o, àárí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. Àwọn tó sọ pé arrest náà àárí wọn. So now àwọn Ajinigbe said they did okay. When he was asked how they were saved, he said that the Ajinigbe willingly released them. They asked us to go that day because military have abducted their families. They told us to go willingly so that their families could be released as well. Wọ́n sọ fún wọn bí báyìí lẹ́tì lọ pàdé àwọn sọ́jà o. Àwọn náà máa jẹ́ kán mọ bí tán ti máa release àwọn èèyàn wọn sí. So that their families could be released as well. When we were released, they told us the way to pass, and they told us we will see 2 streams. Amarodo méjì on the way. After those 2 streams, you will see the soldiers who are there to receive you, they told us. Can you just imagine? Iléeṣẹ́ ológun máa fi pamọ́. Wọ́n rántí àwọn tó máa wá. Táwọn adigunjalè bá ń jalè níbì kan, táwọn ọlọ́pàá wá lọ síbẹ̀ tàbí àwọn security agent lọ síbẹ̀, tán jọ gbé náà bọ́n fúnra wọn. Táwọn aditán bá neutralize àwọn adigunjalè yẹn, wọ́n á kó òkú wọn sẹ́yìn mọ́tò ṣá, wọ́n á kó wá sí station, wọ́n á wá display ẹ̀ síbẹ̀. Kí wá ló dé tí wọn ò lè ṣe bẹ́ẹ̀ fáwọn agbésùnmọ̀mí, kí wọ́n wá já òkú wọn sí gbangba, everybody ó rí, kó lè jẹ́kọ̀ọ́ fáwọn ẹlòmíì pé lóòótọ́ náà neutralize wọn. Iléeṣẹ́ ológun ṣe dáadáa, ṣùgbọ́n wọ́n fẹ́ gboríyìn fún iṣẹ́ tí wọn ò ṣe. Now ìrìn àjò wọn síbẹ̀ lára tí mo fẹ́ prove wípé engineer Ṣèyí Mákindé, sorry to him, engineer Ṣèyí Mákindé mọ nǹkan tó sọ wípé kí àjọ United Nations àtàwọn àjọ àgbáyé bẹ́ẹ̀ kí wọ́n pọ́n láti ṣèwádìí ìjínigbé yẹn. Máa yẹn mọ nǹkan tó ń sọ. Now ńgbà tí wọ́n lọ pẹ̀lú coastal bus. Ńgbà tán wọ́n lọ pẹ̀lú coastal bus. That is wọ́n ti mọ̀ pé àwọn gbà àwọn ọmọ yẹn wá lọ́jọ́ yẹn. Igbó yẹn tóbi ju nǹkan téèyàn lè sọ wípé àti kọ́ọ̀fà ẹ̀ àti surround ẹ̀ àti sákù ẹ̀. Security agent mélòó ló sákù gbó Ọ̀yọ́ National Park táwọn gangan sọ pọ̀pọ̀. Security agent mélòó ló wà wọnú Ọ̀yọ́ National Park lọ tán tọpa àwọn èèyàn yìí. Yes, security agent mélòó ló tọpa wọn. Wọn ò lè gbé mọ́tò fodò, ọkọ̀ ojú omi náà fi fodò. Okay, you will see the soldiers who are there to receive you. Wọ́n ti mọ̀ pé àwọn sójà wà ń bẹ̀. Àjọsọyépọ̀ ti wà láàrin wọn. They told us, I was the one carrying everyone when we reached the streams. Ńgbà tá a dẹ́gbẹ̀ẹ́ odò, àwọn ọmọ kéékèèké yẹn ò lè fodò. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì náà lè má kọjá. Ó lòun ló ń bẹ̀rẹ̀ pé gbọ́n àti ẹ̀ lókùnnú láti kọjá láti rìn mọ́. When we reached the streams, I carried almost those little children because most of them were already weak. After a short trek, we saw some security men who have been waiting to receive us. Òdodo ní gbórílẹ̀ èdè lékè.
táwa ni ò ní parọ́ láàrin wa báyìí ta la fẹ́ gbàgbọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. ńgbà tá a débẹ̀ o àwọn agbésùnmọ̀mí bọ́n ṣe wọ́n ti fẹsẹ̀ fẹ́ àbá wọn ń bẹ̀ bọ̀ àbáwọn èèyàn ta lọ gbé èwo ni pé a neutralize wọn. àìmọ́lẹ̀ àmọ́ yan bẹ́ẹ̀ èèyàn bá ṣẹ́gun ọlọ́tẹ̀ kọ́ mọ́ ọlọ́tẹ̀ dè ẹ̀ ń bá mọ́lẹ̀ ó yẹ kó yan pé ó lè tá a mú rèé. wọ́n lo mọ́lẹ̀ wọ́n wá lólè tó mú dà wọ́n sọ pé ńbo ló tiẹ̀ wá gbà lọ nísìn àti ẹ̀mọ́ ibi tó bá lọ nísìn so disappear ni bó ló ṣe disappear ó mú náà nìyẹn. Ìgbógbó ilé tá à ń ṣe kì í ṣe láti condemn sí àwọn agbófinró tàbí àwọn security agents tó lọ wọ́n fẹ̀mí la kú ọ̀pọ̀ nínú wọn dẹ̀ farapa kì í ṣe láti rubbish ṣiṣẹ́ wọn tàbí láti sọ pé wọn ò ṣiṣẹ́ no n tá ń gbìyànjú àti sọ ni wípé wọn ò sòótọ́ tó wọn ò sòótọ́ tó kò sí ìjà láàrin àwọn àtàwọn agbésùnmọ̀mí rárá àwọn wo náà wá neutralize. All right, it was a bitter experience. They gave us majorly rice oúnjẹ tí wọ́n jẹnu and red oil wọ́n bá àwọn epo pupa lé lórí no pepper and sometimes it will be only rice without salt or red oil. There was a time they pa a deer and a grass cutter for us, that is wọ́n pẹ̀ràn ìgbẹ́ fún wọn. Since the day they have látọjọ́ tán ti pa Mr. John Ọlálẹ́yẹ ni wọ́n ti gentle sí wọn ni wọ́n ti harsh mọ́ wọn mọ́ náà ti ẹsẹ̀ wá ń treat wọn bíi èèyàn ẹlẹ́ran ara bóyá àwọn náà mọ̀ pé táwọn ṣe ò dáa ńgbà tí wọ́n dẹ̀mí ẹni ẹlẹ́ni légbodò àwọn méjì tán pa yẹn kí náà pa wọ́n fún nothing kẹ́mi èèyàn mọ́jọ́ yẹn lójú so àwọn yẹn náà tún lọ wọ́n tún escape àbí aláàárẹ̀ sí wọn kí ló dé tá a lè ṣe ojú wọn síta àbí sáà tó pé wọ́n suspect ni ṣé suspect ni wọ́n ó dáa o. Since the day tí wọ́n pa Mr. John Ọlálẹ́yẹ they have changed to us. They started treating us well. They changed their cruelty ways of dealing with us. They changed when they heard that some of their family members has been abducted by the soldiers. The day we would be released, they asked us if we would take our bath, but we said no. Níjọ́ tán fẹ́ fi wọ́n lẹ̀ wọ́n béèrè pé sí wọ́n wẹ̀ àwọn láwọn ò wẹ̀ irú ìwẹ̀ wèrè wo làwọn máa wẹ̀ kàní káwọn tiẹ̀ kó ònú gbó yìí. We said no. We were eager to leave the forest. They told us to get ready that we will go home that day. Wọ́n ti sọ fún wọn pé ń lọlé lónìí. Wọ́n ti sọ fún àwọn tó ń bọ̀ wá gbà wọ́n pé wọ́n ń bọ̀ wọ́n máa lọlé o ẹ wá gbà wọ́n jọba yìí. Kàn mọ̀ pàjá lọ́bọ̀ fún wa kàn mọ̀ pàfin ládùúgbò àràn fún wa. Wọ́n mọ nǹkan tọ́jú lóòótọ́ but àwọn èèyàn kan náà wọ́n kànràn wọ́n lè tú nǹkan dé ho kankan bó bá rúyàn lójú. Àwọn èèyàn kan máa rí Awíkonko gẹ́gẹ́ bí aláṣejù gbogbo èèyàn ti dákẹ́ lórí ẹ̀ a ti celebrate wọn a ti dúpẹ́ lọ́wọ́ àwọn tó lọ rescue wọn irọ́ wà ń bẹ̀. Ṣèyí Mákindé tó sọ̀rọ̀ wípé káwọn àjọ àgbáyé kan wá investigate ọmọ tí ń sọ àwa la mọ̀ pé ọmọ tí ń sọ. Ta fi rò pé politicize ẹni òun náà dẹ̀ sọ pé kì í sọ̀rọ̀ òṣèlú but something is fishy. Àwọn nǹkan kan ń bẹ̀ tó kọ̀yàn lóminú tó rújú tí ò clear. Ẹ neutralize agbésùnmọ̀mí àrí footage wọn irú neutralize irọ́ òwánu kí lè fẹ́ fi ròyìn fún á lé pé ẹ fi ṣiṣẹ́. Àwọn tẹ arrest mọ́tò wo lẹ kó wọn sí. They told us to get ready that we will go home that day. When we reached Ibadan, one of the military commanders asked me if I could identify àwọn Ajinigbe if I see them on phone. He showed me their pictures, and I could identify one. They told us they have arrested 8 of the Ajinigbe and others have been neutralized. Nǹkan sọ fáwọn náà nù, wọ́n làwọn arrest 8. So kí ló dé tí wọn ò fi òkú àwọn tó kú yẹn náà hàn máa nìyí lórí fóònù. We thank God that we survived, but we are not happy that Mr. Michael Oyedokun and Mr. John Ọlálẹ́yẹ could not come back. Kò sẹ́ni tí ò ní dùn. So okay, ọmọ kan náà sọ̀rọ̀ but ẹ jẹ́ kí n kọ́kọ́ play voice Mr. Sakios tí mo ka ọ̀rọ̀ wọn yìí. Family wọn lélẹ́yìí tán kọ́ ń jó.
ìwọ̀n bá ní ẹja play jó wọn yẹn mọ́ ẹja gbọ́rọ̀ lẹ́nu wọn. Mr. Sakios Ọlátúndé lélẹ̀. Kidnapping yẹn bí wọ́n stage yẹn ni pé irọ́ ni ẹ dáhùn sẹ́ni bá àtàlẹ́ ìmọ̀tàmọ́lẹ̀ sí láàrin ìṣẹ́jú kan. gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n stage yẹn wọn mọ nǹkan tí wọ́n sọ ni bẹ́ẹ̀ kí wọ́n stage yẹn ni ṣé wọ́n pààyàn méjì tí wọ́n pa ni bẹ́ẹ̀ kí wọ́n stage yẹn ni àwọn data go through níbẹ̀ yóò dáradáradára lóòótọ́ wọ́n sọ pé àwọn ọmọ wọ aṣọ àǹkárá pé wọ́n dáṣọ fún wọn ṣé wọn sí lọ́yọ̀ state ni àbí wọ́n gbé tí wọ́n di wọn mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ní ká mọ̀ wọ aṣọ ìbílẹ̀ lọ́jọ́ Friday aṣọ ìbílẹ̀ ní gbogbo primary school àwọn private school wọ́n wọ̀ ní Friday àwa tíṣà náà aṣọ ìbílẹ̀ láwọ̀ àwọn ọmọ secondary school wa aṣọ school ni wọ́n wọ̀ tó jọjọ Friday náà sì wọ́n sọ pé aṣọ wọn nìtì àwọn tó wà níbi àwọn tó àdọ́tì wa àwọn náà máa bá wọn fọ aṣọ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan táwọn náà bá rí pàtí rùn ṣùgbọ́n àwa táwa jẹ́ tíṣà wọn rí bá ṣe dọ̀tí wọn yóò bọ̀ bó ṣe rí lẹ́nu wa bí òkété tó ṣẹ̀ṣẹ̀ jáde àti lẹ́nu sà so gbogbo àwọn tó sọ báyìí wọ́n stage yẹn ni o they are all telling lies it was not stage it was real so please stop saying all those kind of news. àwọn tó sọ pé wọ́n stage yẹn ni ọlọ́pọlọ kíkú ni wọ́n wọn ò ní làákàyè wọn mọ ṣe ń gbé nǹkan wọn mọ bí nǹkan ṣe lè rí everybody mọ̀ wípé ó real ó certain ọ̀nà tí wọ́n gbàgbà wọ́n padà làwa ń sọ̀rọ̀ lé lórí pé kò sí ìjà kò síta láàrin àwọn tó jí wọn gbé àtàwọn tó lọ gbà wọ́n àwọn yẹn yọ̀ǹda wọn pé kán máa lọ àwọn tó dẹ̀ wá gbà wọ́n náà ti mọ̀ pé wọ́n fẹ́ yọ̀ǹda wọn. ẹ gbọ́dọ̀ lẹ́nu Mr. Sakios padà. tó lè dogun ayé mi lọ ní kánsẹ́lọ̀ Ọlátúndé olùdíje Sakios èmi mo jẹ́ school kánsẹ́lọ̀ school tí àwọn Israel àwọn àti wọn kó àwọn ní May 15, 2026 so èmi ní school kánsẹ́lọ̀ school yìí àwọn community high school àwọn iṣẹ́ ìlú oríire ní Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ state so mo ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún olórí àti àbáyé tó fi fún mi tá a fi lọ láyọ̀ tí mo fi lọ láyọ̀ tí mo fi bọ̀ láyọ̀ tí mo sì délé láyọ̀ tí mo bá àwọn ẹbí àti ará ní ayọ̀ àti àlàáfíà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àgbáyé fún àdúrà àti àǹfààní tí wọ́n ní tí wọ́n ń lò lórí ayé wa bí wọ́n ṣe ń bá ìjọba sọ̀rọ̀ báwọn tó yẹ kí wọ́n bá sọ̀rọ̀ bí wọ́n ṣe ń bá wọn sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè yìí President Bola Ahmed Tinubu fún ipa tí wọ́n kó bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ Governor Engineer Ṣèyí Mákindé fún ipa tí wọ́n kó lórí ayé wa níbẹ̀ àti àwa níbẹ̀ bí tá a máa sọ̀rọ̀ nípa òkùnkùn mo lè ṣe máa bẹ tó ń jó òkùnkùn nípa táwa níbẹ̀ àgbọ̀n nǹkankan àwọn nǹkankan àwọn ibi táwa bóyá yìí la wà ní bóyá àti kú ni àwọn nǹkankan bóyá Nàìjíríà la wà bóyá bòmí la wà àwọn nǹkankan ẹlikọ́tà lásán tó ń wá ló jẹ́ ká mọ̀ wípé a ṣì wà láàyè ọ̀pẹ ìdúkùn Ọlọ́run bákan ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba bẹ̀ látòrí ọba Gandhi Ọ̀fọlábí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe gudugudu méjì yàyà mẹ́fà bàbá gidi ni wọ́n oníkẹ́ tí wọ́n ṣe àti àwọn lọ́balọ́ba tí wọ́n jọ kọ́wọ́ rìn. helicopter ń wá sínú gbóǹbẹ̀ helicopter wo sorry ṣé lóòótọ́ ni wọ́n fẹ́ helicopter kó àwọn èèyàn yìí lọ sí Kaduna tó jẹ́ pé ńgbà tí wọ́n fẹ́ gbà wọ́n padà náà tó fẹ́ helicopter kó wọn wá pè padà who knows mi rò pé yẹn ṣẹlẹ̀ àwọn yẹn kàn rẹ helicopter tó ń kọjá lójú òfurufú àwọn helicopter yẹn ń wá wọn bọ̀ wọn ò rí wọn gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe. now Bello Hasan ọmọ yìí ló máa fẹ́ dàgbà jù nínú àwọn student tán kó ọmọ 16 years ọmọ yìí sọ̀rọ̀ ẹ jẹ́ n fọ̀rọ̀ rẹ̀ kásẹ̀ ọ̀rọ̀ mi ńlẹ̀ ó ní I want to go back to school but not in this place again. tẹ́ bá wo àkàndọ̀rà kòǹkò ẹ rí i pé gbogbo àwọn àsọtẹ́lẹ̀ ni mo ti sọ kó tó di pé wọ́n release àwọn ọmọ yìí láìláì pàápàá mo ní àkọ́kọ́ sáárà àwọn ọmọ yìí gbà ìkejì ni pé sáárì wọn gbà pé ẹlẹ́ẹ̀kẹta ni pé tán bá dé sí wọn máa pé ẹ̀kẹrin ni pé sí iléèwé ó wù wọ́n lọ tí ó bá wù wọ́n lọ sí wọn ó lè lọ bí tán ti ń lọ iléèwé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pàápàá àpẹjá gbọ́rọ̀ ọmọ yìí ọmọ kékeré ni o ó ní I want to go back to school but not in this place again. This is Bello Hasan, a 16-year-old student of community high school Aworo Sile. He was among the rescue students. He narrated his experience at Aworo Sile, where some pressmen were interviewing him. They came in large number. They came with guns. Ọmọ yẹn ṣàlàyé. They came with guns and they were in military uniforms. They told us not to run, that they won't pa wá. Okay, pé wọ́n máa pa wá tá a bá ń sá lọ. Àwọn Ajinigbe used to cover us with a big tarpaulin. They would tell us to stay under the tree when the sun is shining. We trekked
for 8 hours. That day, we were abducted. And we don't used to stay in one place. They change location every day. Hassan was saying this in a video where Arise TV media crew were interviewing him. Some of the Ajinigbe were speaking English. Some of them are speaking Yoruba. And some are speaking Hausa and Fulani language, Hassan said. Ó túmọ̀ sí wípé àwọn ẹgbẹ́ tó kó wọn yìí, ọmọ Yorùbá ń bẹ láàrin wọn. Bọ́ ọmọ Yorùbá ò bá sí láàrin wọn. Fulani tó ti gbá àárín wa tó ti pẹ́, tó ti gbọ́ èdè wa, ó ń bẹ láàrin wọn. Kò tiẹ̀ sí ní tó tún wá sọ fún wa pé ọmọ Yorùbá ò sí ń bẹ. All right. When Hassan was asked what they used to eat, he said, they gave us rice, no pepper, rice with red oil. Bí teacher yẹn ṣe sọ, Maggi, cube, and salt. We were the ones cooking before, but later they stopped us and they started cooking for us. Can you imagine? The day Mr. Michael Oyedokun tí wọ́n pa, they came to take him from our midst. We didn't see how it was Bonsepa, but we heard his voice. It was a loud noise from the man, but later we didn't hear any voice again. Since that day, we haven't seen Mr. Oyedokun again. They did the same thing to Mr. John Olaleye as well. They came to take him away, but they didn't want pa méjèèjì lójú wa. When Hassan was asked if he's still interested in going to school, he answered, I want to continue with my school, but I will leave this place. I will not go to school here again because I don't want to experience such incident again.